الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام الأتمان الأكملان على خير الأنام نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه وتمسك بسنته إلى يوم الدين. Jàmáà nílé lóko lájò níbi tí ẹnìkọ̀ọ̀kan ti gbé ń gbọ́ wa, a kí ẹnìkọ̀ọ̀kan wa ní kíkí ọlá, kíkí tó ṣe pé a máa kíra wa tó bá dijọ́ gbidal kìyàmà wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lẹ́yìn eléyìí a dúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba alikiola, ọba tó ṣe wípé òun náà ló ṣàánú wa, ló ṣe wá ní mùsùlùmí. Ọba yìí òun náà ni ọba tí a máa dúpẹ́ fún lóòrèkóòrè àti ní ìgbàkígbà. Àbí Ọlọ́run ọba náà kó má ṣàì tara ọpẹ́ wa kó ṣàlékún oore fún wa. Níkẹyìn náà gẹ́gẹ́ bí ìṣe wa, atọrọ ìkẹ́ Ọlọ́run ọba, àánú Ọlọ́run ọba náà fún olùtọ́sọ́nà wa ni tó ṣe wípé òun náà ni àwòkọ́ṣe wa, tó sì ṣe wípé ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìlànà rẹ̀ nínú jíjẹ, nínú mímu rẹ̀, nínú wíwọ̀, nínú lílọ bíbọ̀ rẹ̀, àti wípé nínú gbogbo ọ̀rọ̀ gbésí ayé rẹ̀, irú onítọ̀hún ṣe tán láti ṣoríire ni o. Àbí Ọlọ́run ọba náà kó má ṣe ṣe èmi àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa láti ilé, kó má ṣe ṣe wá ní ọ̀kan nínú àwọn tó ṣe wípé wọ́n tẹ̀lé ìlànà Ànábì náà nílé ayé ń bì, tí wọ́n sì jèrè ìmá tẹ̀lé ta Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá jẹ́ gbidal kìyàmà. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé iléeṣẹ́ Sunna TV là ń bẹ̀, agbé Sunna TV kalẹ̀ lérí wípé ọ̀rọ̀ Ọlọ́run ọba, ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó máa dé sétí ìgbọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn elétò wọn gbé kalẹ̀ láti lè jẹ́ wípé gbogbo tí ń jẹ́ ìgbésí ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kémi àti yín ká padà mọ́, kó wúlò fún wa ń gbésí ayé wa, kí gbogbo wa náà ká bá lè fi bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọlé ọlá tó bá dé ọjọ́ gbidal kìyàmà. Tó bá jẹ́ bẹ́ẹ̀, gbogbo àwọn tó ṣe wípé wọ́n jẹ́ onísábàbí ire nídìí iṣẹ́ yìí, àbí Ọlọ́run ọba fún ọ. Lápapọ̀ wọn Ọlọ́run ọba mọ̀ wọ́n, lẹ́nìkọ̀ọ̀kan wọn Ọlọ́run ọba mọ̀ wọ́n. Àbí Ọlọ́run ọba alikiola, àwọn ẹni táwa mọ̀ nínú wọn Ọlọ́run kó bá ṣàì bá wa san wọ́n lẹ́san rẹ̀. Ẹni tá a mọ̀ nínú wọn, àmọ́ lórúkọ, àmọ́ níbi kankan, àmọ́ òun náà wà nínú kọ̀ọ̀rọ̀ ń dá sínú iṣẹ́ yìí. Ọlọ́run ọba alikiola ó mọ̀ yín, Ọlọ́run má ṣàì bá wa ṣe kí ni ò bá tún gbèsè ayé tí yín náà ṣe. Níkẹyìn náà a tọrọ fún àwọn òṣìṣẹ́, àwọn elétò ọbẹ̀ lẹ́tẹ̀rí, àwọn àfáà wa, àwọn dòkítọ́rù wa tó ṣe pé àwọn náà ní Ọlọ́run ní kán máa fi làákàyè wọn kán fi máa tó lé iṣẹ́ yìí. Ọba àlekè ọlá tó fi yín síbẹ̀ kò ní yọ yín ní kájúkájú, kò sì ní dètò roma yín lọ́wọ́.
ọlá àti tóbi ọba náà. níkẹyìn náà gbogbo àwọn òṣìṣẹ́ àwọn tẹkinísíàn ni ẹni tí ń gbà wá ní gbogbo ìgbà tí a bá débí yìí ni àbí Ọlọ́run ọba Allah kó má ṣe ìṣekínni kó má ṣe ìbáwá dúró ti ẹnì kọ̀ọ̀kan yìí o. iṣẹ́ Ọlọ́run ọba tẹ́gbẹ́ dání Ọlọ́run má dàrú mọ́ yín lọ́wọ́ Ọlọ́run má ṣe ìjẹ́ ẹrẹ́sàn rẹ̀ gbà tó wá di yawmul qiyamah. ọlá àti tóbi ọba náà a gbàgbé láti ṣàdúà fún gbogbo ẹnì kọ̀ọ̀kan tó ṣe yí pé àwọn náà ń bẹ nínú ilé wọn báyìí, wọ́n ń bẹ nínú ọjà wọn báyìí, wọ́n ń bẹ níbi okòwò wọn, wọ́n ń bẹ níbi iṣẹ́, wọ́n ń bẹ ní yàrá, wọ́n ń bẹ lọ́dẹ̀dẹ̀ tó ṣe yí pé wọ́n wò wá láti ṣe kí ni o, láti gbọ́ ẹ̀sìn wọn yé lérí kí l'Ọlọ́run wí, lérí kí l'Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí ló sọ. àbí Ọlọ́run ọba Allah kó má ṣe ìsẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́san rẹ̀. ojú ta fi ń wora wa, etí ta fi ń gbọ́ra wa, làákàyè ta fi ń tẹ̀lé ní kọ̀ ta fi ń tẹ̀léra wa. Ọlọ́run má jẹ́ kọ́kan fi wá lẹ̀ ayé lọ. ọlá àti tóbi ọba náà ọlá jẹ́ kan ṣo rẹ̀. jama lọ́kùnrin wa lóbìnrin wa, lónìí a máa bára wa sọ̀rọ̀ nípa ọ̀kan nínú àwọn ìdẹ̀ra Ọlọ́run. tàbá ní ìdẹ̀ra Ọlọ́run gbogbo wa náà la kú mọ̀ pé àwọn ìdẹ̀ra yìí pọ̀. ìdẹ̀ra Ọlọ́run ọba lérí wa kò ṣeé kà. a lè sọ yìí pé ó da láàárọ̀ yìí ní ìgbà tí a ti jí fi di aago tá ń bẹ̀ yìí, èmi àti kí a wá mú gègé ká wá bẹ̀rẹ̀ sí kọ́ lẹ́yọ̀ kọ̀ọ̀kan wípé ìdẹ̀ra Ọlọ́run eléyìí 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 eléyìí. ẹ̀rí pé téèyàn bá ní kóhun dánwò yóò máa kà á ní kò ní tán. àwọn ìdẹ̀ra yìí wọ́n pọ̀. àwọn míì wà tó ṣe yí pé àsìkò ni ó máa wà. àwọn míì sì wà tó ṣe yí pé lójoojúmọ́ náà ni ó máa bẹ pẹ̀lú wa. àwọn míì náà sì ń bẹ tó ṣe yí pé nínú ìṣẹ́jú kọ̀ọ̀kan ni ó máa bẹ pẹ̀lú wa, tó jẹ́ pé àníyẹ̀ àníbò àyàfi ń gbé káwà nínú ìdẹ̀ra Ọlọ́run ọba yìí. yìí náà àwọn ìdẹ̀ra yìí ń bẹ tó ṣe yí pé tọ̀sán tòru ni wọ́n ń bẹ pẹ̀lú wa. òun ló fà tó jẹ́ pé Ọlọ́run ọba àlekè ọlá láti júwe fún wa wípé a lè dúpẹ́ gbogbo oore tọ́lọ́run ọba ń ṣe fún wa, gbogbo ìdẹ̀ra Ọlọ́run ọba tọ́lọ́run ọba ń ṣe fún wa, gbogbo àánú Ọlọ́run ọba tọ́lọ́run ń ṣe fún wa, a lè dúpẹ́ rẹ̀ tán. ṣàgbọ́n tọ́lọ́run ọba sọ náà al-Qur'an. Ọlọ́run ni wa in ta'uddu ni'matallahi la tuhsuha. Ọlọ́run ni tí ẹ bá ṣe tán láti ka ohun tí ń jẹ́ ìdẹ̀ra ẹ̀mí Ọlọ́run ọba lérí yín nígbà ẹ fẹ́ kà á lé ní èjì: ìdẹ̀ra àlàáfíà, ìdẹ̀ra káríkájẹ, ìdẹ̀ra káríwọ̀, ìdẹ̀ra kójú ríran, ìdẹ̀ra kétí ṣiṣẹ́, ìdẹ̀ra kọ́wọ́ gbé, ìdẹ̀ra kẹsẹ̀ gbé ń gbé afẹ́ máa kà á lé ní èjì. Ọlọ́run ni la tuhsuha, ẹ lè kà á tán o. Allahu Akbar. Ọlọ́run ni ẹ lè kà á tán, ẹ lè kà á tán. Ọlọ́run wa ní amóhun tó dájú ní pé ọmọ èdè ènìyàn la zalumun kafar, dájúdájú alábòsí, àgbà alábòsí, àgbà aláìmoore sí lọ́mọ èdè ènìyàn. a rí pé pẹ̀lú gbogbo oore tọ́lọ́run bá ṣe fún wa yìí náà, nígbà tẹ́lòmíì jí láàárọ̀ tó jẹ́ pé apá gbé ẹsẹ̀ gbé, ohun tóun rí ń pé kóun ṣe kí ni o, kóun dúpẹ́ fún òun náà ní òòṣà kan tó gbé sábẹ́ lì. Subhanallah. ṣé ó ṣàìmoore àbí kò ṣàìmoore? oore tọ́lọ́run bá ṣe fún ìwà ń dúpẹ́ rẹ̀ fún òkúta, ń dúpẹ́ rẹ̀ fún irin, ń dúpẹ́ rẹ̀ fún ṣùgùdù tó gbé sábẹ́ lì rẹ̀. Subhanallah. a rí pé eléyìí àbòsí ni o, eléyìí àìmoore, pàápàá àìmoore ni. àbí Ọlọ́run bá Allah kọ́mẹ́ṣẹ́ ìṣekínni o, kọ́mẹ́ṣẹ́ ìrànwá lọ́wọ́ láti mọ àwọn oore rẹ̀, láti lè máa dúpẹ́ fún ní gbogbo ìgbà lóòrèkóòrè. jama tabawo nínú àwọn oore tọ́lọ́run bá ṣe fún wa, tọ́lọ́run fi ṣèdẹ̀ra lé wa lérí ní ìgbésí ayé wa ní ọ̀sán ní òru, tó jẹ́ pé èmi àti yín àtẹ̀kákùn kankan. oore tá fẹ́ sọ yìí oore ńlá ni o, àkákùn kankan agamawọn gbé c'est la moindre des choses gbé eléyẹn nínú tó rọrùn jù ni. Subhanallah. oore yìí táwọn èèyàn bá máa núrò sí ni, subhanallah, gbogbo bala àbámọ́ dúpẹ́ pé èmi náà rí tèmi o nínú oore yìí. Allah bá lè kí ọlá ó pín oore yìí ó pín kárí. tẹnìkan lè ju tẹnìkan lọ, àmọ́ Allah bá lè kí ọlá ó pín oore yìí ó pín kárí.
oore tá à ń sọ̀rọ̀ rẹ̀ òun náà ní oore ká mọ rọrùn sùn jàmá oorun tá à ń sùn kẹ́nì kọ̀ọ̀kan wa ká wò báwo lorun ṣe máa ń wá ọ̀dà àmọ̀gbà tá a máa ń dùbúlẹ̀ ni mo lè sọ yí pé mo dùbúlẹ̀ láago 10 alẹ́ tí ò lè ṣẹ́jú kan tí ò sì di àmọ́ ìgbà wo gangan ni oorun gbé mi lọ kò sẹ́ni tó lè sọ nu wa kọ́mi béèyàn ṣe mọ̀ nǹkan aṣọ tó kọ́mi bó ṣe lè ní làákàyè tó kọ́mi bó ṣe gbọ́n tó kọ́mi bó ṣe ṣe kíni o bó ṣe ní òye tó kò lè yé àsìkò kíni o àsìkò tó ṣe pé oorun gbé lọ a rí i pé oorun yìí okùn rẹ̀ gangan ọ̀dọ̀ ta ní bẹ ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah ní bẹ tọ́lọ́ ọba yìí ṣe kíni o ń fà síbi tó bá wù àgò tó bá wù Ọlọ́run ọba ní òní kí oorun dé bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa jama tí a bá wo oorun yìí àwọn àfáà sọ fún wa pé ni'matun rahimallahu biha al-khalq wọ́n ti ń jẹ́ oorun ọ̀kan nínú ìdẹ̀ra Ọlọ́run ọba tọ́lọ́run ọba fi ṣàánú gbogbo ẹrú rẹ̀ ni gbogbo ẹ̀dá kò bá jẹ́ mùmínì ó dọ̀dọ̀ wọn kò bá jẹ́ kèfèrí ó dọ̀dọ̀ wọn kò bá jẹ́ bòrìṣà òun náà máa ń sùn kódà a rí i pé oore yìí tọ́lọ́run bá yọ kó nu gbèsè ayé ẹnìkan tó ń tàn ti bá nítorí pé oore yìí náà ni oore kan tó ṣe pé inú rẹ̀ láti máa ń ṣe kíni o láti máa ń fún ara nísinmi bẹ́ẹ̀ bá ní mo fẹ́ fúnra mi nísinmi tó bá jókòó pàtàkì jùlọ àsìkò tá à ń lò lọ èyí tó ṣe pé gbogbo ìgbà báyìí tẹlifóònù lọ́wọ́ ni gbogbo wa a máa tẹ tẹlifóònù báyìí a máa tẹ tẹlifóònù báyìí ẹlòmíín lòun fẹ́ sùn tẹlifóònù wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹlifóònù ni ó máa tẹ títí ilẹ̀ ó tún fi mọ́ tí ò bá rọrùn sùn jẹ́ pé kò sí ìsinmi kan tá a lè ní àyàfi ń gbé ká ṣe kí ni ò kákọ́ rọrùn nínú ẹ̀ náà kódà òun náà láfi rí pé tọkàn yẹn ó balẹ̀ tí làákà yẹn ó ṣiṣẹ́ dáadáa àyàfi ń gbé kó ṣe kí ni o àyàfi ń gbé kó máa sùn dáadáa kódà tí èèyàn bá ń wá káwọn oríkèéríkèé ara rẹ̀ kó wà lálàáfíà kó má rí ìdààmú kó má rí ìnira níbi àwọn oríkèéríkèé ara rẹ̀ kí ló nídìí jàmá ohun tó nídìí náà ni oorun ohun tó nídìí òun náà ni oorun yìí ẹni tó rí kò má yí rẹ̀ ẹni tí ń dùbúlẹ̀ tó bá dùbúlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yín lẹ́ẹ̀kan náà báyìí láàrin ìṣẹ́jú 5 yóò ti fa kíni o yóò ti fa gíà kẹta yóò ti máa sùn ẹ ti máa gbọ́ ohùn rẹ̀ yóò máa harun síbi yóò máa harun sọ́hùn irú ẹni bẹ́ẹ̀ wàláhì kò má yẹ ẹni tó má yí oorun gángan òun náà ní ìran èèyàn mẹ́ta ẹni àkọ́kọ́ òun náà lẹni tó ṣe wípé ó ní kíni o ó ní ìṣòro àti sùn ó ní ìṣòro àti ṣe kíni o àti sùn abẹ́ni tó ṣe wípé ìnira kan ló bá nínú àlàáfíà ara rẹ̀ tó jẹ́ pé ìnira yìí ó pọ̀ ń ta mí ń ro mí ní ń bá ká tí ò jẹ́ kó rọrùn sùn ẹni pé ẹni yìí òun náà gan lára yóò rí i pé ìnira ńlá ní ọmọ kan àsìkò ẹni mà ní àṣẹ ká sùn gan lára àṣẹ oore ń bẹ́ẹ̀ o ní ìgbà tí ó bá rọrùn sùn ìjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta tí wọ́n gbógun ògùn ọrùn àkọ́kọ́ wà tán gbé fún tó mú tí òrùn wá wọ́n gbé kejì wá ó mú òrùn wá wọ́n gbé ẹ̀kẹta wá ó mú òrùn wá yóò wá ní àṣẹ oorun tí mò ń sùn láti jọ yìí àṣẹ oore lọ́lọ́run fi ṣe fún mi jàmá subhanallah ṣe àti àwa náà ti rí ipò oore ni àbí kìí ṣe oore lọ́dọ̀ tiẹ̀ ọ̀dà ẹlòmíín wà ààrẹ kankan ò ṣe é máa ń rọrùn sùn dáadáa àmọ́ ní ìjọ́ tí ìrònú ó bá dé tó jẹ́ pé tó bá dùbúlẹ̀ báyìí yóò rántí pé ìyá alágbájá kan ti ń bẹ nínú fún ọlọ́run mo jẹ́ ní 200,000 tàbá wọnú fún kẹta lọ́hùn mo jẹ́ yàn kan ní 300,000 lọ́hùn mo tún gba báyìí kò síbì kan tí òun wà ń gbèsè ayé yìí àyàfi pé kó ní kíni o kó ní gbèsè káàkiri ọ̀dà ẹ̀rọ màá bá ń pé ṣé wọn ò ti dúró lẹ́nu ọ̀nà báyìí ṣé kìí ṣe ń gbé lásìkò tí mo bá sùn lọ ní wọ́n àfọlọ́pàá hàn mí nílé ẹ̀dá kò ṣe rú ẹni bẹ́ẹ̀ lè sùn kò bá sùn ìjọ́ kẹni ìjọ́ kẹta àwọn èèyàn kàrí pé ojú ẹ̀ ń pani alájẹ ti bẹ̀ sí mugbó ni rárá mi mugbó
kí ló wá ṣe yín tójú yín pọ́n báyìí mi rọrùn sùn ni ṣáwa náà ti rí nísì aburú ń bẹnu pé ká má rọrùn sùn o jẹ́ pé gbogbo ohun tí ó kàn mí àti yín tá a fi ní rí ìpín wa nínú oore yìí ọlọ́run má gbé kúrò èmi àti yín jàmá ohun tí ń jẹ́ oorun tí ó bá kó òun gbèsè ayé ẹnìkan olówó sì mọ ohun tí ń jẹ́ kí ni o olówó mọ àǹfààní tọ́nà ọba àlekè ọlá tó fi sára oore yìí òun ló fà tó yẹ pé irú ẹni tí ọlọ́run bá fún lóore yìí tí ń rí nírọ̀rùn tó dùbúlẹ̀ láì ṣe ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta oorun ti wà tó bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí oorun máa ń wá lẹ́ẹ̀kan náà kírú ẹni bẹ́ẹ̀ kó gbìyànjú kó máa dúpẹ́ oore yìí fọlọ́run dábàwò ká a ti wọ́n pé oore ni ìdẹ̀ra ọlọ́run ọba ni ká tó padà wo oorun yìí oorun tá à ń sọ yìí ọlọ́ọ̀ba àlekí ọlá ń sọ fún wa nínú alukur'an ìjúwe fún wa pé oorun yìí sẹ́ ọ̀kan nínú àmì tá a fi máa dá mọ̀ pé ọlọ́run ọba òun náà ní kí ni òun náà lọ́ba alágbára ni tàbá tí wàá mọ̀ pé òun lọ́ba alágbára ṣáwa náà ti mọ ohun tó tọ́ sí wa Ibn Kathir rahimahullah onítọ́nà ọba bá ka oore rẹ̀ tó kà fún wa tó kà fún wa tó kà fún wa ohun tí ń fẹ́ ní gbé ká ṣe ní ìgbà tá a bá ti mọ̀ pé oore lòun ṣe fún wa yìí òun náà ní pé ká máa ṣe kí ló ká máa dúpẹ́ fọlọ́run ọba náà ká sì máa ṣèjọ́sìn fún un jàmá tabawo a rí i pé oorun yìí ọ̀kan nínú àwọn ìdẹ̀ra ọlọ́run ọba tó tóbi ni bẹ́ẹ̀ náà ni ọ̀kan nínú àwọn àmì tó tọ́ka sí pé kò sí ẹnìkan tó lágbára ọ̀dà káwa náà wọ Allah nígbà tó ọlọ́run ọba fẹ́ sọ fún wa ọlọ́run ní la ta'khudhuhu sinatun wala nawm ọlọ́run ní ọba yìí kìí tògbé bẹ́ẹ̀ náà kìí sì sùn ògbé yìí mú bẹ́ẹ̀ náà ni oorun mú ọlọ́run ọba rí káwa náà wá wo gbogbo àwọn ọba ilé ayé jẹ́ pé ọba tí ì sùn yẹn ló yẹ pé ká máa sìn ni àbí ọba tí ń sùn àwọn ọba ilé ayé tẹ́ pé gbogbo wa ti àtẹ̀bàtì ẹlòmíì ẹnìkan ló ń ṣe kí ni olómú lọ́lọ́run ẹnìkan ní gbànàmẹ̀ lòún sìn ẹnìkan ní Jésù lòún sìn yóò máa kígbe Jésù o kíníkan o subhanallah ṣé lẹ́yìn ló yẹ ń gbé kó sì ní ìrẹ́ ọmọ ìyá mi ẹni tó yẹ ń pẹ́ tóun náà bá fẹ̀gbẹ́ lélẹ̀ bí wọn náà ṣe ń fẹ̀gbẹ́ lélẹ̀ yìí tóun bá fẹ̀gbẹ́ lélẹ̀ kí wọ́n tó sùn òun ó ti sùn lọ ó dà ṣe lẹ́yìn ló wá gbégbé sí ayé rẹ̀ kalẹ̀ fún ọlọ́run ní wa min ayatihi ọlọ́run ní dájúdájú nínú àwọn àmì wa min ayatihi manamukum bil-layli wan-nahari wabtigha'ukum min fadlihi ọlọ́run ní nínú àwọn àmì tó tọ́ka sí pé aṣọ lòun òun nìkan náà lòun sì tó láti jẹ́ ọba òun nìkan náà ló sì yẹ gbẹ́kẹ́ máa sí ọlọ́run náà wọn náà ní oorun tẹ́ ń rí sùn lọ́sàn-án àtòru oorun ni àmì ọ̀lẹ ni o fèèyàn àmì pé ọmọ èdè ènìyàn lẹ́ni kò lágbára kankan nítorí pé ní ìgbà tó bá mú owó dání tó di eléyìí mọ́wọ́ tó di mọ́wọ́ tó ní kò sí ẹnìkan tó lè gba wájú ilé mi kọjá tó ní kò sí ẹnìkan tó lè sọ̀rọ̀ kan wájú mi ń bí tó bá sùn bùṣe àwọn èèyàn máa wọ́n gbé ṣé gbogbo àwọn kábíyèsí wa náà ṣe gbogbo wọn náà ni gbogbo wọn náà nádùbúlẹ̀ yìí subhanallah ẹni tí ó gbé ọwọ́ tí ó ní bá sì gbá kínní ilé tí ní sí nǹkan yàmùyàmù tí ó tó nǹkan kan yóò bà sójú rẹ̀ yóò bà síbi ẹ̀kẹ́ rẹ̀ kódà irú ẹni bẹ́ẹ̀ tó bá sùn lọ yàmùyàmù lè lọ́ bà sérí afúnfun nítorí kí ni o láti fi júwe fáwọn èèyàn pé eléyìí báyìí tẹ́yìn ń pè lọ́lọ́run yìí báyìí òun gangan lọ́lẹ́ wabtigha'ukum min fadlihi nínú àmì pé ọlọ́run ọba balẹ̀ kí ọlá ń bẹ òun náà ni pé tí a bá sùn bùṣe tàbá arágbára àmọ́ wá sáré wípé afẹ́dàgbá afẹ́dàwó afẹ́lẹ̀kọ́ afẹ́lọ Lomé afẹ́lọ Côte d'Ivoire afẹ́lọ bìkan àmọ́ wá sáré káàkiri bẹ́ẹ̀ níkẹyìn ìgbà tá a sùn tá lágbára ni o nítorí pé téèyàn ò bá rọrùn sùn ìjọ kìíní ìjọ kẹta ìjọ kẹrin ẹ̀rí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kò ní ní agbára kankan mọ́ Allahu Akbar jama lọ́kùnrin wa lóbìnrin wa ọlọ́run balẹ̀ kí ọlá ó sọ fún ẹ pé inna fi dhalika la ayatin li qawmin yasma'un ọlọ́run bá ní nípa oore tá a dárúkọ fún yìí oore ká máa sùn yìí ọlọ́run bá ní àmì ńlá ń bẹ́ẹ̀ o ṣùgbọ́n fáwọn ẹni tó bá létí ìgbọ́ ni o jama àwa náà ti rí nísìnyí pé
oorun yìí ìdẹ̀ra ńlá ni ló fà á tó jẹ́ pé ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n nígbà tóun ronú títí ó ní wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahidu ó ní dájúdájú lára nǹkan kọ̀ọ̀kan tí ń bẹ nílé ayé àti ìtọ́jú rí àti ìtọ́jú òrí tó jẹ́ pé làákàyè wá sáàlè ṣe kí ni ó sáàlè dámà gbogbo ẹ̀yán yẹn ní ń tọ́ka sí pé ọlọ́run ọba aṣọ ni o jẹ́ pé oorun gan lára wà nínú tí ń tọ́ka pé aṣọ ni ọlọ́run ọba jama ó dà tàbáwò oorun yìí ó ṣe pàtàkì ń gbèsè ayé ọmọ ìdá ènìyàn jẹ́ pé ìgbésí ayé mùsùlùmí táwa jẹ́ a gbọ́dọ̀ máa ronú pé ẹlòmí ò ní àwọn nìkan lọ bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan wọ́n lọ bí àwọn ìyàwó rẹ̀ wípé ẹjọ́ kí l'Ànábì tẹ̀ máa ń ṣe tó bá wà nílé àwọn iṣẹ́ òní máa ń ṣe àwọn ìyàwó sàròjọ́ pé Ànábì máa ń ṣe báyìí máa ń ṣe báyìí máa ń sùn máa ń jẹ máa ń bá wa ṣeré máa ń bá wa ṣe sọ̀rọ̀ máa ń ṣe ẹni àkọ́kọ́ wa ní tọ́ Ànábì nìyẹn nítorí pé òun nísìnyí Ọlọ́run bá ti foríjì àmì èmi tèmi o tí n bá ti ó bá ti dòru tí n bá ti dùbúlẹ̀ báyìí tí n bá ó bá ti dòru báyìí mi mà yẹn náfìlà títí lọ́ fi mọ ní ìfẹ́ sùn tó bá ti dàárọ̀ ìmọ̀ àgbọ̀nà bí iṣẹ́ jẹ́ pé ẹni tí ó sùn òun ó dẹni kí ni o òun ó dẹni tẹ́yẹ́ pé kì í sùn rárá ẹnìkan wá bẹ̀ wọ́n ní èmi tèmi gbogbo gbèsè ayé mi wọ́n ti fi máa ṣe náà ní pé kò ní sí ọjọ́ kan báyìí àyàfi gbé kọjá ń gbé kí wà nínú àwẹ̀ ibi ta fẹ́ lò gángan náà ni ẹni tó ṣe pé kí ni o ó lóun ò ní sùn gbogbo òru wọ́n fi máa ṣe kí ni o wọ́n fi máa yẹn náfìlà kódà ẹnìkan bẹ́ẹ̀ òun ní òun tẹ̀ nídìí kó òun fẹ́ yàwó tó Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tó gbọ́ yìí Ànábì ní ẹwà kí ni máa ń ṣe àwọn kan tó jẹ́ pé kí ni o tó jẹ́ pé wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí tó sì jẹ́ pé èmi tí mo dá ju yín lọ tí mo súnmọ́ Ọlọ́run ọba ju yín lọ mo máa ń sùn lóru mo sì máa ń jí mo máa ń yan náfìlà ibi ìlà ti gbére pé mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ kí ni o ó gbọ́dọ̀ jẹ́ tó ṣe pé ó níwọ̀n tó wọ̀n sí jẹ́ pé yóò lásìkò tí ó fi máa ṣèjọ́sìn bẹ́ẹ̀ náà ni ó sì lásìkò tí ó fi máa sinmi tí ó fi máa sùn jẹ́ pé mo jẹ́ mùsùlùmí ò débi pé oṣù yìí báyìí oṣù Ramadan tó dé yìí oṣù ọjọ́ àsìkò tó ta wà yìí báyìí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú Zulhijjah yìí gbogbo ẹ̀yányá ìfẹ́ lásìkò oorun kankan nú ẹ̀ ó ń ta rẹ̀ jẹ́ ni ó kó bára rẹ̀ jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ mú tawazin ó gbọ́dọ̀ jẹ́ tó ṣe kí ni o ó gbọ́dọ̀ jẹ́ pé ó ní àsìkò sinmi ó sì lásìkò iṣẹ́ ó lásìkò tí ó máa jẹun ó lásìkò tí ó sì máa ṣe kí ni o tí ó máa ṣe ìjọsìn fọ́lọ́run ọba jama kó ba lè jẹ́ pé nígbésí ayé rẹ̀ òun náà rí dùnú yóò wà lálàáfíà kò ní máa rojọ́ pé ara mi ò yá lónìí ara mi ò yá lọ́la jama àwọn àfà wọn wá ka oore rẹpẹtẹ fún wa ń pé ń bẹ lára ń pé ká máa sùn inú àwọn oore yìí Ibn Qayyim rahimahullah nínú tírà wọn tí a mọ̀ sí kíni o tí a mọ̀ sí at-Tibb an-Nabawi tí a mọ̀ sí ìwòsàn tí Ànábì sallallahu alayhi wa sallam ó sọ fún pé lin-nawmi fa'idatani wípé oorun tẹ́rí ni ó ní oore ńlá gbàǹkangbè méjì tí máa ń ṣe nígbèsí ayé ọmọ ìdá ènìyàn kí ló rán kí ní àǹfààní àkọ́kọ́ ó ní sukunul a'da ó ní mọ́ ń fi ara ìmọ̀ ṣe kí ni ó máa ń jẹ́ kí àwọn oríkèéríkèé ara kí ara wọn balẹ̀ kí wọ́n wà lálàáfíà bẹ́ẹ̀ náà ni yóò fún wọn ní kí ni yóò fún wọn ní sinmi èkejì náà ni pé kí ni ìmọ̀ ń fà tó ń jẹ́ pé oúnjẹ tí èèyàn bá jẹ oúnjẹ ẹ̀ ni yóò ṣe kí ni yóò lọ nínú ọmọ ìdá ènìyàn jẹ́ pé èyí tí ó lọ nú ẹ̀jẹ̀ yóò lọ nú ẹ̀jẹ̀ nírọ̀rùn èyí tí ó lọ nú gbọ̀nsẹ̀ yóò lọ nú gbọ̀nsẹ̀ nírọ̀rùn èyí tí ó ṣiṣẹ́ kan lára yóò ṣiṣẹ́ náà bó ṣe yẹ ń gbé kó ṣe àmọ́ tó o bá ti sùn báyìí wàhálà débẹ̀ òun náà láàfin gbé téèyàn bá lọlé lòtó wọn bá kọ ẹwé fún yàn bó ṣe wọn ní iṣẹ́ máa ń rọrùn sùn bó ẹ bá rọrùn sùn gan la wọn kọ ẹwé fún yín gbé lágbájá ẹ sùn wọn ní ẹ jẹun ẹ lo ewé ọyẹ ẹ wá dùbúlẹ̀ kẹsùn lọ subhanallah jẹ́ pé àwọn onímọ̀ nípa àwòsàn yìí nípa àlàáfíà yìí ẹ rí pé kí ni o ẹ rí pé àwọn náà gan lára wọn rí pàtàkì oorun nígbèsí ayé ọmọ ẹ̀dá ènìyàn àwọn àfà nípa ọ̀rọ̀ nípa ìlera àwọn aka mélòó kan fún wa nínú oore tó jẹ́ pé àlàáfíà wa yóò máa rí àbí ara wa yóò máa rí mùsùlùmí yóò máa rí ní ìgbà tó bá jẹ́ ni tí ń sùn dáadáa aka mélòó kan fún wa nínú ẹ̀ ní sábà
básìkò bá ṣe gbà wá. Àkọ́kọ́ òun náà ní pé oorun tẹ̀rí ni yuqawwi dhakira. Oorun tẹ̀rí ni ìmọ̀ fún làákàyè ní agbára. Jẹ́ pé ọmọ wa ti ń lo examen ta ní kó máa kàwé ń kàwé tó bá ka ilé ibùṣe yóò ka ilé yìí ó bá ka ilé ibùṣe yóò ka ilé yìí ó bá ka ilé ibùṣe yóò ka ilé yìí. Ọmọ wa ní pàpá ibi tí mo dé ìbá eré tí ń fọ́ mi ẹ jẹ́ kí dùbúlẹ̀ díẹ̀ láyé o tí ṣe bùṣe o gbọ́dọ̀ parí gbogbo ẹ̀ ni ó ń tara ẹ̀jẹ̀ ni yóò lọ yóò sì ṣe kí ni yóò ṣubú pẹ̀lú ẹsẹ̀ méjèèjì. Jẹ́ pé yóò fọ làákàyè yóò jẹ́ kí làákàyè kó ṣe kí ni o kó wà dáadáa. Kódà ẹni tó ṣe pé ìmọ̀ ń lọ bí iṣẹ́ ó ní àwọn bíi fonctionnaire tó yẹ kó kó ń bí iṣẹ́ lálẹ́ kò wá sùn ó wá ń wọ́ káàkiri ẹ̀rí pé tó bá débi iṣẹ́ ńjọ́ kejì tí wọ́n bá ń sọ̀rọ̀ sọ́tún òsì ni ó máa sọ̀rọ̀ lọ. Kí ló ṣe ohun tó ṣe náà ni pé kò rọrùn sùn jàmá. Nínú oore tí ń bẹ nínú pé ká máa sùn dáadáa òun náà ni pé ìmọ̀ ń jẹ́ kí àìsàn ṣúgà ìtọ̀ ṣúgà kó ṣe kí ni o ṣúgà tí ń bẹ lára wa kó ṣe kí ni o kó wà dáadáa kó má pọ̀ jù kó má sì dí. Jẹ́ pé tó bá ti dín pé èèyàn ò rọrùn sùn ó lè fa sábàbí gbé kéèyàn ní àrùn ìtọ̀ ṣúgà gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lọ́dọ̀ àwọn kíni onímọ̀ ìjìnlẹ̀ nípa àlàáfíà. Nínú oore tó jẹ́ pé a máa rí ní ìgbà téèyàn bá ń sùn dáadáa òun náà ni pé yamudul jism bitaqa yóò fún ara ní agbára tó jẹ́ pé gbogbo ìgbà báyìí ẹ̀rí pé ara yẹn ó máa le. Bẹ́ẹ̀ náà ni yóò fà tó jẹ́ pé kíni yóò ní kíni tá a mọ̀ sí annashat ìyẹn ara yẹn ó jí pépé tí ẹ bá ń sọ̀rọ̀ fún ẹ̀yin náà máa rí pé kíni ara ẹ̀ jí pépé ó bá lọ sọ́tún yóò máa lọ sósì ó bá lọ wájú yóò máa lọ ẹ̀yìn. Bẹ́ẹ̀ náà láà máa rí gbogbo ẹni tó ṣe kíni ó bá jẹ́ ẹni tó ṣe pé ìmọ̀ ń sùn dáadáa. Jàmá nínú rẹ̀ òun náà ní wípé ohun tí ń jẹ́ oorun yìí ìmọ̀ ràn yàn lọ́wọ́ láti ṣe kíni láti lo ọjọ́ yẹn dáadáa. Jẹ́ pé ẹni tó bá sùn dáadáa lóru yóò ṣe kíni yóò lo àárọ̀ rẹ̀ dáadáa ẹ̀rí pé láàárọ̀ ni yóò wà dáadáa. Tó bá tún ti dọwọ́ ọ̀sán lẹ́ẹ̀kan náà tó bá rí oorun ọ̀sán tá a máa ń sùn ni tó bá sùn oorun bíi 30 minutes lọ́sàn-án báyìí tó bá ti jí lẹ́ẹ̀kan náà báyìí ẹ̀rí pé látọwọ́ ọ̀sán náà ti rí dàṣálẹ́ ẹ̀rí pé ara ó jí pépé gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe yóò máa ṣe dáadáa. Jẹ́ pé a gbọ́dọ̀ mójútó ohun tí ń jẹ́ oorun nígbèsí ayé wa o. Kọ́lọ́mọ balẹ̀kẹ́ ọlá kó má ṣàìdúró ti ẹnì kọ̀ọ̀kan wa kó má ní wa lára kó má dà wá láàmú kó má yọ ohun tí ń jẹ́ ìdẹ̀ra oorun kó má yọ nígbèsí ayé wa. Lágbára Ọlọ́run tó bá ti ń dé apá kejì ètò yìí a máa padà ṣe àwọn àlàyé fún wa nípa àwọn àsìkò tánàbí là kalẹ̀ fún wa tí ìsìlámù là kalẹ̀ fún wa pé ká máa sùn nínú rẹ̀ àti pé kí làwọn ẹ̀kọ́ tí ìsìlámù kọ́ wa ní ìgbà tí a bá fẹ́ sùn. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Alhamdulillahi wa kafa wassalatu wassalamu ala rasulil Mustafa. Akira wa lẹ́ẹ̀kan sí káàbọ̀ sí apá kejì ètò wa tá fi ń bára wa sọ̀rọ̀ nípa àǹfààní àti oore tọ́lọ́run bá fi pamọ́ sínú ká máa sùn. Jàmá tí ó fi yé wa dáadáa wípé àǹfààní ń bẹ nínú pé ká máa sùn oore sì ń bẹ ń bẹ káwa náà gbọ́ ohun tí àfa wa àgbà tí a mọ̀ sí Ibnul Qayyim tó wí fún wa nínú tírà rẹ̀ tí a mọ̀ sí At-Tibbun Nabawi. Àfa sọ fún wa pé man tadabbara nawmahu sallallahu alayhi wa sallam ẹni tó bá ronú sí bá Nabi Muhammad sallallahu alayhi wa sallam ṣe máa ń sùn wa yaqdhatuhu ẹni tó ṣe kí ni ó ronú sí nawmahu wa yaqdhata ó ronú sí bá Nabi ṣe máa ń sùn àti bá Nabi ṣe máa ń lo àsìkò tó bá ní ojúfò a rí pé irú ẹni bẹ́ẹ̀ yóò rí pé oorun rẹ̀ kò pọ̀ jù bẹ́ẹ̀ náà ni kò sí ṣe kí ni kò tún dí. Kódà ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bí ṣe máa ń sùn ó fà tó jẹ́ pé èèyàn ó wà lálàáfíà
tó jẹ́ pé gbogbo àwọn eríkì ara yàn yóò ṣe kí ni o yóò wà dáadáa. ó wá ní ọ̀dà báwo la Ànábì ṣe máa ń sùn náà ó ní fa innahu kana yanamu awwala al-layl ó ní òjíṣẹ́ Ọlọ́run yóò sùn ní kíni o ní ìdá méjì òru àkọ́kọ́ jẹ́ pé tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti kí mangiribi bùṣe tó kí ìṣá ìbùṣe lẹ́ẹ̀kan náà báyìí kò tó sí nǹkan kan mọ́ o à ń jókòó à ń ṣàròyé à ń wo télé à ń wo kinní kan fèyítọ́ náà ń pè é à ń wo kinní kan àwọn kílọ̀bù kan fẹ́ gbá bọ́ọ̀lù ó fẹ́ ṣe kinní kan á máa wo ilé ẹ̀ títí dòru Ànábì yìí bá wọn ṣe sallallahu alaihi wasallam tó bá ti wá sùn ní ìdá méjì àkọ́kọ́ òru ni yóò wá padà jí ní ìgbà tí ìdá kejì bá ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà fayakum wa yastaq Ànábì wa ṣe kíni o yóò jí yóò wá rọrí wa yusalli yóò wá bẹ̀ sí yan náfìlà sallallahu alayhi wa sallam. níbẹ̀ ni Ibn Qayyim rahimahullah ó sọ fún pé faya'udhu al-badan hadhahu min an-nawm war-raha ara ó gbà ohun tí ń jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ nítorí pé ara wa yóò lẹ́tọ̀ọ́ lọ́wọ́ wa o àwọn ara lẹ́tọ̀ọ́ lọ́wọ́ wa o ẹ̀tọ́ ara náà ní pé ká máa fún nísinmi nítorí pé mo lè gun ke mo lè sọ mo lè gun àpáta gbogbo rẹ̀ ń bó ní fàbọ̀ sí ara ní padà fàbọ̀ sí jama bẹ́ẹ̀ náà ni ara yìí níkẹyìn ìgbà tí ó bá ti gbà sinmi tó sinmi yóò tún wá gba ohun tí ń jẹ́ ẹ̀tọ́ rẹ̀ nínú pé ká fi ṣe kíni o ká fi ṣe iṣẹ́ ká ṣe kíni o ká lò fún Ọlọ́run ọba ká ba lè fi gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ọba níkẹyìn náà a rí i pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní lam yakun ya'udh min an-nawm fawqa al-qadr al-muhtaj ilayhi Ànábì yìí lo àsìkò oorun tó pọ̀ ju àsìkò tó gbọ́dọ̀ lò lọ jẹ́ pé oorun díẹ̀ iṣẹ́ díẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan yóò ṣe kí ni o yóò ṣe déédé ohun tó nídìí tí ọkàn ní pọ̀jù kan lọ sallallahu alayhi wa sallam jama tó bá jẹ́ bẹ́ẹ̀ tabawo a rí i pé nínú ọ̀rọ̀ tí Ibn Qayyim sọ fún wa yìí ó ń tọ́ka sí pé Ànábì lásìkò tí máa ń sùn ó sì lásìkò tí máa ń ṣe àwọn nǹkan míì náà tabawo nínú suratu Nur ọlọ́ọ̀bá àlekè ọlá ó júwe àwọn àsìkò kan fún wa tó ní tí àwọn ọmọ yín bá fẹ́ wọlé lásìkò òní ẹ̀kọ́ wọn yí pé kán máa ṣe kí ni o kán máa tọrọ yọ̀ọ̀dá àti wọlé náà àwọn àfáà sọ fún wa pé àwọn àsìkò òní gangan òun náà ní àsìkò tó jẹ́ pé kí mùsùlùmí máa sùn shar'an nínú sharia Islam àwọn àsìkò yìí àwọn àfáà sọ fún wa pé àsìkò mẹ́ta náà ni àkọ́kọ́ ní àwọn àsìkò yìí òun náà ni ba'da salati al-isha ila nisfi al-layl ní ìgbà tí a bá ti ṣe kí ni a bá ti kí ìṣá ìbùṣe lẹ́ẹ̀kan náà ké ẹrú Ọlọ́run kó lọ dùbúlẹ̀ títí di ìdá méjì àkọ́kọ́ òru jẹ́ pé n bá tètè dùbúlẹ̀ títí aago kan aago méjì ó wá ń pọ̀ jù aago méjì àbọ̀ aago mẹ́ta kí mùsùlùmí kó ti jí kó ti tún ṣe kí ni o kó ti tún bẹ̀rẹ̀ sí tó ètò ìgbésí ayé rẹ̀ jama. àrígbọ́ látọ̀dọ̀ Abu Barza radiyallahu anhu wípé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam kana yakrahu an-nawma qablaha wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ ń kórìíra ń pé ká máa ṣe kí ni o ká máa sùn síwájú ìṣá yìí jẹ́ pé mo kí irun Maghrib bùṣe mo wá wọlé lọ́mọ ládùbúlẹ̀ mo wá sùn Ànábì kórìíra rẹ̀ níbẹ̀ kó jẹ́ pé eléyẹn ni àádá èèyàn ohun tí a máa ń ṣe ń gbogbo ìgbà ǹjẹ́ pé ẹni tó bá ṣe á sọ fúnra ẹni bẹ́ẹ̀ pé o ti dẹ́ṣẹ̀ ńlá rárá o á padà ṣàlàyé nípa eléyẹn tá bá ti débẹ̀ àmọ́ ká mọ̀ pé oorun síwájú ìrun ìṣáyì kò dáa nítorí pé téèyàn bá sùn bẹ́ẹ̀ oorun lè gbé èèyàn lọ kíyàn ṣe kí ni o kíyàn máa bọ́ lọ́wọ́ èèyàn kíyàn má rí irun kí kódà ẹlòmíì gan lálẹ́ gbàgbé pé òun ò kí ìṣáyì lánàá kẹ́ni kọ̀ọ̀kan ká bẹ̀ sí ronú o bóyá ìṣáyì tàlẹ́ àná ní sọ bóyá èmi àti yín àkí nítorí oorun bẹ́ẹ̀ náà ni agbọ́látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu Abdullahi sọ fún wa pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó ṣe léèwọ̀ fún wa ó kìlọ̀ fún wa nípa ń gbé ká máa ṣe kí ni o as-sahra ba'da al-isha ká máa ṣe kí ni ká máa wà lójúfò ká máa ṣe àìsùn níkẹyìn ìgbà tá bá ti ṣe kí ni o tá bá ti kí ìrun ìṣá ìbùṣe jẹ́ kí bàbá oní novelas tó jẹ́ pé
àráyè míì àníkan míì àkànjókòó ń bẹ̀ lásán ọ̀rọ̀ tí ò wúlò láàmú sọ títí ẹlòmíì ò ní sùn títí ọlẹ́jẹ̀ ń gbágun mẹ́ta ní tó lọ dùbúlẹ̀ téèyàn bá dùbúlẹ̀ lágun mẹ́ta agun mẹ́ta ló fẹ́ jí ṣe kìyàmù lẹ́yìn káwọn náà kábìíra wa arígbé kò tó sáàyè kan wá o. jẹ́ pé àsìkò àkọ́kọ́ òun náà ní ìgbà tá a bá ti kí ìṣá ìbùṣe kí mùsùlùmí kó lọ ṣe kí ni o kó lọ fara lélẹ̀ kó sinmi gbogbo ohun tí ń jẹ́ wàhálà torí nínú ọjọ́ òní kó ṣe kí ni o kó lọ dà síbi kan kélé ẹ̀ṣù kó ṣe kí ni o kó forun lé lọ kó tún wá padà ní agbára láti ṣe kí ni o láti padà bẹ̀rẹ̀ ọjọ́ míì. èkejì nínú àwọn àsìkò náà tó yẹ pé ìsìlámù ó tọ́ka rẹ̀ fún wa pé kéèyàn máa sùn náà àwọn àsìkò òní òun náà ní àsìkò wo òun náà ní àsìkò tí a mọ̀ sí waqtu sahar ba'da qiyamil layl ila al-fajr àsìkò ìgbà tí a bá jẹ sàárì bùṣe àbí àsìkò tá a máa ń jẹ sàárì níkẹyìn ìgbà tí èèyàn bá ti ṣe qiyamul layl àrí bóyá aago 4 àbọ̀ ńlù lọ ìyẹn ti wá yẹn náfìlà lóru títí àsìkò sàárì tó wọ́n fẹ́ jẹ sàárì kó jẹ sàárì tó bá jẹ sàárì bùṣe ìsìlámù yóò dá pé èèyàn lè sáré sinmi díẹ̀ Allahu Akbar ìyẹn lè ṣe kí ni ìyẹn lè sáré sinmi díẹ̀ àríkà látọ̀dọ̀ yálà wa Aisha radiyallahu anha ní ìgbà tí wọ́n bí wípé báwo lè ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báwo ní ṣe máa ṣe qiyamul layl báwo ní ṣe máa jí lóru báwo ní ṣe máa yan náfìlà lóru kí ni ìlànà rẹ̀ ànábì wa sọ wípé Aisha sọ wípé kana sallallahu alayhi wa sallam yanamu awwala ànábì máa ń sùn ní ìdá méjì àkọ́kọ́ òru níkẹyìn náà yóò wá jí ní ìdá méjì kejì yóò jí yóò wà lójú fò bẹ́ẹ̀ fayusalli thumma yarji'u ila firashihi níkẹyìn náà ànábì Muhammad sallallahu alayhi wa sallam yóò wá padà lọ́dùbúlẹ̀ yóò padà sùn díẹ̀ tó bá sùn fàyídà udhin níkẹyìn ìgbà fàyídà adhana wathab tó bá di pé wọ́n bá pèrò nínú mọ́ṣáláṣí lẹ́ẹ̀kan náà tánàbí bá gbọ́ báyìí ànábì ó tají yóò sì ṣe kíni o yóò sì láṣàlù àlàyé wa mọ́nà ohun tí ń jẹ́ mọ́ṣáláṣí sallallahu alayhi wa sallam jẹ́ pé àsìkò nìgan lára ṣẹ̀rẹ́ ìsìlámù yọ̀dá fún wa pé mùsùlùmí lè sáré mú oorun díẹ̀ wá àmọ́ tàbá fẹ́ mú oorun wá ń bẹ̀ẹ́ ni ká fọ́ra o nítorí pé àwọn náà mọ̀ pé tàbá jẹ sàárì fẹ́ni tó jẹ sàárì abẹ́ni tó ti ṣe àìsùn látòru tó bá dùbúlẹ̀ lásìkò nígbà míì oorun lè gbé lọ jẹ́ pé tó bá lẹ́nìkan tí ó jẹ ẹlẹ́gbẹ̀ẹ́ àbí tó yẹ kí máàsì ò bá jìnnà sí eléyẹ tọ́ sí ẹ àmọ́ tí máàsì bá ti jìnnà sí fora kó má jẹ́ pé kí ni irun àṣùbọ̀ lọ bọ́ lọ́wọ́ rẹ̀ jama ìkejì ni nínú àwọn àsìkò ẹ̀kẹta nínú àwọn àsìkò tó yẹ pé kí mùsùlùmí kó máa sùn òun náà ni àsìkò tí a mọ̀ sí àsìkò kailula àsìkò tá a máa ń sun oorun díẹ̀ lọ́sàn-án kailula àwọn àfáà mi sọ fún wa pé àsìkò tó dáa jù òun náà ni pé ká máa ṣe kí ni o ká máa nísinmi ni lẹ́yìn ìgbà tá a bá kí àyílà bùṣe àkí sọlátù zuhur bùṣe lẹ́ẹ̀kan náà kéèyàn lọ fara lélẹ̀ kódà kó jẹ́ pé oorun ìṣẹ́jú 10 lèèyàn sùn irú ẹni bẹ́ẹ̀ òun náà sì rí pé èyí tó kù nínú ọjọ́ tóun fẹ́ lò yóò wúlò yóò ṣe àǹfààní ju pé kóun má sùn lọ bí a pé mo lágbára àwọn tiwa kò sí agbára wà á dédé ká sùn tí wọn máa lọ mú kó mu olùkàfé títí gbogbo ojú pọ́n gbogbo eyín bàjẹ́ subhanallah jẹ́ pé ó yẹ ń gbé ká mọ̀ yìí pé kí ni o ká mọ̀ yìí pé àsìkò òní àsìkò tó jẹ́ pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe wá lójú kòkòrò pé ká máa sùn ni nítorí pé òun gangan àtàwọn òjíṣẹ́ àtàwọn sàhábà rẹ̀ wọ́n máa ń ṣe àbójútó àsìkò yìí wọ́n sì máa ń sinmi lásìkò yìí kódà àríkà nínú àwọn ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ wípé kò yá ká ànábì Muhammad sallallahu alayhi wa sallam kó tó mọ́nà bìkan gbé òun lọ bìkan lágò ni àbọ̀ká ọ̀kan náà sàhábà kó tó mọ́nà bìkan àyàfi wé kó jẹ́ pé kí ni o ó ní bùkátà kan gbòógì tó fẹ́ lọ yanjú bí ó sì bí ànábì yìí lọ bìkan lásìkò ni sallallahu alayhi wa sallam ọ̀dà Anas ibn Malik radiyallahu anhu ó ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ìwọ tó yìí sùn lọ́sàn máa gbọ́ o ohun tá ànábì Muhammad fi ẹwé tí wọ́n náà bá wà náà tí yìí sùn lọ́sàn máa gbọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní kílù
ó ní ẹ máa sùn ọrùn ọ̀sán yẹn ni wọ́n ń pè ní fúnṣẹ́ ní sieste Ànábì ní ẹ máa sùn nítorí kíni fa inna shaitan la yaqil ó ní dájúdájú shaitan òun lẹni tó ṣe é pé kíni o tó ṣe é pé kì í sùn lọ́sàn jẹ́ pé ká máa sọ ọ̀rọ̀ ọ̀sán yẹn àǹfààní ń bẹ́nu ẹ̀ o téèyàn ò ní fìlà ṣe kíni o téèyàn ò ní fìlà jọ shaitan jẹ́ pé ká sùn yẹn eléyà ń jọ ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ká má sùn yẹn òun jọ ìlànà tani ó jọ ìlànà shaitan wọ́n ní kó a ṣẹ̀ṣẹ̀ tó wù ẹni méjèèjì jàmá lọ́kùnrin wa lóbìnrin wa níkẹyìn eléyìí agbọ́dọ̀ lọ́mọ pé àwọn àsìkò kan wà tó jẹ́ pé àwọn àfáà wọ́n sọ fún wa pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó kì wá nílọ̀ nípa pé ká máa sùn láwọn àsìkò òní àti sọ̀kan tẹ́lẹ̀ òun náà ni ẹ̀yìn ìrun Maghrib àwọn àfáà sọ fún wa pé ẹni tó bá sùn lásìkò òní kò lẹ́ṣẹ̀ o àmọ́ kéèyàn má sùn láwọn àsìkò òní lólóore jù fẹ́yàn nítorí pé kí ni o nítorí pé aburú ń bẹ́nu pé ká sùn láwọn àsìkò òní àwọn àsìkò yìí wọ́n tó mélòó kan àmọ́ àkà mẹ́ta fúnra wa nínú àwọn àsìkò yìí nínú rẹ̀ òun náà ni kéèyàn má sùn lẹ́yìn ìrun àsùbá níbi tó gbé kí ìrun àsùbá bó ṣe bẹ̀ náà ló dùbúlẹ̀ sí ló sùn lọ kò dáa fún mùsùlùmí a sì ṣàlàyé ìdí ni wípé ní ìgbà tí a bá kírun bó ṣe àsìkò kan ní tó yẹ ń gbé èmi àti ká gbìyànjú ká ṣe kíni o ká ṣe ìrántí Ọlọ́run ẹni tó bá ti wá sùn lọ ṣó tó lè ṣe ìrántí Ọlọ́run mọ́ kò lè ṣe ìrántí Ọlọ́run mọ́ bẹ́ẹ̀ náà ni àsìkò òní náà lè yọ wà nù mọ́sálásí yóò máa ṣe ìrántí Ọlọ́run yóò máa bẹ Ọlọ́run ọba yóò máa kí alukur'an láti lè jẹ́ ń gbé kíni o kó ṣe kíni kó pàdé ọjọ́ tuntun tó fẹ́ mú pẹ̀lú kíni o pẹ̀lú ìmọ̀ ṣe kíni o ìmọ̀ súnmọ́ Ọlọ́run ọba nínú ohun tó lè fà tánàbí Muhammad sallallahu alaihi wasallam tó fi kìlọ̀ ẹ̀ fún wa ní pé tí èèyàn bá ń dùbúlẹ̀ lágbo yìí á rí pé àsìkò tẹ́nìkọ̀ọ̀kan máa ń sáré nìyẹn nígbẹ́ mọ́ ń lọ bí iṣẹ́ mo fẹ́ lọ wá jíjẹ mímu ní ìgbà tí wọ́n wá kí àsùbá àbùṣe ló jẹ́ gbogbo gbèsè ayé tiẹ̀ tí wọ́n bá ti kí àsùbá àbùṣe lẹ́ẹ̀kan náà báyìí líya ó dagun 12 àárọ̀ ó dagun 12 ọ̀sán kó tó jí tó sì jẹ́ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ fún pé ó tọrọ ó dìídì tọ lọ́dọ̀ Ọlọ́run ọba ní pé Ọlọ́run ọba bá mi fi àlùbáríkà sí títètè máa jáde àwọn ìjọ mi lọ́wọ́ ohun tí wọ́n jẹ jẹ́ pé nínú ìjọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni tí bá tètè máa ń jáde tí ń lọ wá tí ń bá bùkátà rẹ̀ lọ jíjẹ mímu rẹ̀ yóò máa wá káàkiri yóò máa bá lọ irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ọba fi oore sínú ọdún fa àlùbáríkà sínú iṣẹ́ ṣe rẹ̀ Ànábì ló tọrọ bẹ́ẹ̀ o nínú àwọn àsìkò náà tí ó dá fún mùsùlùmí al-Imam Ahmad rahimahullah ó ní bẹ́ẹ̀ náà ni ó burú fún mùsùlùmí gbé kó máa sùn lẹ́yìn ìrun al-asr tàbá wo ìrun asr yìí gan lára lẹ́yìn rẹ̀ fi dé àsìkò Maghrib àsìkò tá ń ṣe ìrántí Ọlọ́run ọba ni jẹ́ pé tí ìbá ṣe pé àárẹ̀ kan bẹ lára ìyẹn rí nira kan àbí pé ìyẹn ò rí irun tí oorun tá a mọ̀ sí qailula ta sọ tẹ́lẹ̀ ni irú oorun ọ̀sán ni ò rí sùn nìyẹn fi ara trapẹ́ lásìkò yẹn tó da fún mùsùlùmí gbé kó má sùn láwọn àsìkò ni bẹ́ẹ̀ náà ni àsìkò kẹta tó jẹ́ pé a ti sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ òun náà ni ẹ̀yìn ìrun Maghrib sí ìṣá kò dá pé kí mùsùlùmí kó máa ṣe kiri kó máa sùn láwọn àsìkò ni níkẹyìn náà ó yẹ pé ká mẹ́nubà mélòó kan nínú àwọn ẹ̀kọ́ tó yẹ pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa ní pé tí ẹ bá fẹ́ sùn ẹ gbìyànjú ẹ máa mójútó àwọn ẹ̀kọ́ ni yóò ṣe yín láǹfààní gbèsè ayé yín ṣé gbogbo náà láti mọ àwọn ẹ̀kọ́ ni tẹ́lẹ̀ tá a bá tí ì mọ̀ ká kẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ká máa gbọ́. àkọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ yìí òun náà ní pé itfa'un nar gbogbo tí bá ń jẹ́ iná ta ní nínú ilé ká gbìyànjú ká máa pa á nígbà tí a fẹ́ dùbúlẹ̀ lóru tó yẹ pé wá ta àbẹ́là tó wá gbé sérí àmọ́ ní pátákó ẹ dákun kí ní fẹ́ kó ṣẹlẹ̀ inú àmọ́ àsì làwọn aṣọ wà àwọn kàyí àwọn ọmọ eré àmọ́ àló wà ní ìgbà tí ọmọ ń sùn ní ìgbà táwọn ń sùn àbẹ́là ó wá jó títí ó jó dé sàlẹ̀ ó sà tẹ̀sẹ́gbẹ́ kan àbí gbé èkúté kan òun gba rẹ̀ kọjá ó kàn wòdà sínú àwọn aṣọ ni iná mú
kó tó wá di pé baálé jí nǹkan ti bàjẹ́ lọ òun ló fà tó yẹ pé anabi Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún pé tí a bá fẹ́ sùn ẹ máa paná àṣẹ látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam. àwọn iná kò bá jẹ́ iná tó jẹ́ iná tá máa bí àwọn iná tá ń tàtà fi ń ríra gẹ́gẹ́ bí àwọn ampul. àwọn àfáà mi sọ pé ké ẹni tí ń sùn lójú iná tó yẹ pé wọ́n taná kalẹ̀ báyìí tí fi ń sùn bọ̀lẹ́ tó yẹ pé wọ́n paná tó yẹ pé ó fi ń sùn irú ẹni bẹ́ẹ̀ yóò rí pé kí ni o ẹni tó yẹ pé ń paná fi sùn yóò rí pé àlàáfíà tó yóò ṣe kí ni yóò tẹ̀ wọ́n ju tẹ́ni àkọ́kọ́ lọ ẹni tí ì paná lọ. òun ló fà tó yẹ pé àwọn ẹ̀kọ́ làwọn eléyìí látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. a sì rí pé àsìkò oorun tó gùn jù àsìkò tá a máa ń sùn tó oorun ẹ̀ gùn jù òun náà ní òru yìí Ọlọ́run bá ní kó jẹ́ ní òkùnkùn ǹjẹ́ ń pé lásán kọ́ ni Ọlọ́run bàbá lè kí ọlá ó fi ń ṣe ẹ̀ṣá òru fún wa ń gbé ká máa sùn nínú òru waja'alna nawmakum subata waja'alna layla libasa waja'alna nawmakum subata. Ọlọ́run ní a ṣe òru ní aṣọ ìbora fún yín lásìkò tó yẹ pé ẹ máa sùn tó yẹ pé kí ni gbogbo nǹkan ó ṣe òkùnkùn dáadáa jẹ́ pé ẹjẹ́ àmọ̀ gbìyànjú ká máa pa náà wà tá a wá fẹ́ sùn. àwọn àfáà onímọ̀ ìjìnlẹ̀ wa ní tí a bá rí pé àti paná kò rọ̀ wá lọ́rùn bóyá tá a bá nífẹ̀ẹ́ yóò tó yẹ pé ó kàn tán tí kan tá a fi máa ṣe kí ni o tá a fi máa rí nǹkan díẹ̀díẹ̀ ó sàn ju pé kó jẹ́ pé iná tó mọ́lẹ̀ tán láàmà lò. nínú ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam náà ní gbogbo gbàtà wá fẹ́ sùn ká máa tilẹ̀kùn dáadáa o. tàbá sì fẹ́ tilẹ̀kùn wa ká máa dárúkọ kí ni o ká máa dárúkọ Allah nítorí pé ṣèitán kò ní agbára kan níjọ́ kan kó wá lọ sí ilẹ̀kùn kan tó jẹ́ pé wọ́n ti forúkọ Ọlọ́run ọba tì. níkẹyìn náà nínú àwọn ẹ̀kọ́ tó jẹ́ pé kémi àti ká mójútó ní gbogbo bàtà wá fẹ́ sùn òun náà ní pé àwọn abọ́ wa àwọn kòkó ọbẹ̀ wa àwọn kòkó ọkà wa àwọn kòkó omi wa ẹ jẹ́ á gbìyànjú ká máa bò dáadáa a bá sì fẹ́ bò ká máa forúkọ Ọlọ́run bá fi bò ká máa bò pẹ̀lú bismillah. nítorí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé fún wa wípé àwọn àìsàn kan máa ń sọ̀kalẹ̀ láti sánmà òru ní ti ń sọ̀kalẹ̀ ìgbà tí àwa ti wá tí a bá lọ fi oúnjẹ wa tá fẹ́ jẹ a lọ fi ilẹ̀ ṣíṣí tó bá bọ́ sínú rẹ̀ tá bá lọ jẹ Ọlọ́run má jẹ́ kéèyàn kó àìsàn tí ó gbógun jẹ́ pé eléyìí àwọn ẹ̀kọ́ oníyebíye ni o tá a lè rí nílé dòtò jama wọn ò lè kọ́ wa nílé dòtò. nínú àwọn ẹ̀kọ́ yìí òun náà ní wípé ní ìgbà tí a bá fẹ́ sùn Ànábì kọ́ wa pé tá a bá fẹ́ sùn ó da wípé ká máa ṣe kí ni o ká máa ṣe àlùwàlá ká fi sùn. Ànábì ní idha awa ahadukum ila firashihi Ànábì ní ẹnikẹ́ni nínú yìí tí idha atayta madja'ak ní ìgbà tí ó bá débi tó ti fẹ́ lọ dùbúlẹ̀ fatawadda tó bá di ìgbà tó fẹ́ dùbúlẹ̀ lọ ṣe àlùwàlá wo ló ṣe àlùwàlá tó máa ń ṣe ní ìgbà tó bá fẹ́ kírun. nínú rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé ní ìgbà tí a bá fẹ́ sùn tí a bẹ́ débi ibùsùn wa a ti tẹ kalẹ̀ ó ti wà ní títẹ́ náà tẹ́lẹ̀ ìgbà tá wa débẹ̀ Ànábì ní ká wáṣọ gángan fi gbọ̀n eré ẹ̀ ká gbọ̀n eré ẹ̀ ká sì sọ bismillah nítorí pé àmọ́ ohun tó wá rọ́pò wa lérí bẹ́ẹ̀dì nì nígbà táwa sí ń bẹ̀ bóyá àkekèé kan ti wá jókòó ó ti ṣe kí ni o ó ti wà ń bẹ̀ kódà ẹlòmíì nígbà tó dé tó fẹ́ dùbúlẹ̀ sábà gbó rẹ̀ àwọn aṣọ wà ń bẹ̀ ó kàn ti àwọn aṣọ níṣẹ́gbẹ́ kan ni bóyá ìjó ti wà nínú rẹ̀ wọ́n ò mọ̀ bóyá kankan nǹkan ti wà nínú ẹ̀ wọ́n ò mọ̀ bóyá nǹkan kan tó yẹn bó lè ṣe ní ṣùtá ti ń bẹ nínú rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní mùsùlùmí dé kó kàn wọlé lẹ́ẹ̀kan náà kó níbo ni bẹ́ẹ̀dì mi wà ó sì nà sérí ẹ̀ lẹ́ẹ̀kan náà kó mi bó ṣe lè rẹ̀ gbìyànjú kó gbọ́n bẹ́ẹ̀dì rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ yìí òun náà ní pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣe wá lójú kòkòrò wípé tí a bá fẹ́ sùn ká má sùn lérí ìhà ọ̀tún ká má sùn lérí ìhà òsì ẹ̀kọ́ ni o tó jẹ́ pé fẹ́ni tó bá ṣèwádìí dáadáa lọ́dọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n sọ fún pé àǹfààní pọ̀ nínú rẹ̀ gan jẹ́ pé ká má sùn lérí ìhà ọ̀tún kódà Ànábì Muhammad ní tá bá fẹ́ sùn ni ká gbé kíni o eré wa sérí ọwọ́ ọ̀tún wa báyìí bí mo ṣe gbé sí ká fi dùbúlẹ̀ tàbá ti wá dùbúlẹ̀ ní ká tó wá di gbé àdùbúlẹ̀ Ànábì Muhammad kọ́ wa láwọn adhkar àwọn orúkọ Ọlọ́run tá a máa gbé tó yẹ pé ìhòfin ní màlọ́lá là ń pé òun jábọ́ láti sánmọ̀ keje
nínú àwọn ẹ̀kọ́ náà ni pé Ànábì kọ́ alẹ́ kọ́ pé tí a bá fẹ́ sùn ká pọ̀ abẹ́ẹ̀jì pọ̀ báyìí káwá fi atẹ́gùn sí káwá kakíni o kaka kul huwallahu ahad kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas káwá fi pa gbogbo bi tí ọwọ́ bá lè kàn lára wa ká ṣe bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ká ṣe bẹ́ẹ̀ lẹ́kejì ká ṣe bẹ́ẹ̀ lẹ́kẹta nínú àwọn azkar tí Ànábì kọ́ wa òun náà ní pé ká máa ka ayatul kursi ká fi máa ṣe kíni o ká fi máa sùn nínú rẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ wa pé ká máa ka àwọn aya méjì tó kẹ́yìn nínú suratul Baqara yóò máa ṣe wá láǹfààní kódà Ànábì ní ẹni tó bá ka àwọn aya méjì kàfàtà níbi àwọn aya méjì ti tó níṣọ̀ fún lójú oorun rẹ̀ wọ́n wá ń sùn wá ní wọ́n fi kinní kan wọ́n á lọ gbé kinní kan fún ẹgbẹ́ kó máa gbé sínú ìrọ̀rí nígbà alájì tẹ́ bá ti ń gbé kinní sínú ìrọ̀rí kò sí aláburúkú kan ohun tó dájú ní pé aláburúkú ló máa lálẹ́ jojúmọ́ jẹ́ pé ká jáwọ́ lápọ̀n tí ó yọ ká ṣe kíni o ká gbomi ilá kaná Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ wa gbé tá bá fẹ́ sùn àwọn sóra kan bẹ alẹ́ ká máa gbìyànjú ká máa ka inú rẹ̀ náà ni Suratul Mulk ń bẹ nínú rẹ̀ òun náà ni pé níkẹyìn ìgbà tí a bá ti dùbúlẹ̀ ó dá fún mùsùlùmí kó máa ṣe kíni o subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n kó máa ṣe ìrántí ọlọ́run ọba lọ bẹ́ẹ̀ títí kó oorun fi gbé lọ nítorí pé ṣé máa pé oorun ẹ̀gbọ́n kíni o àbúrò òkú ló jẹ́ ǹjẹ́ ń pé níjọ́ tí èèyàn bá kú náà gan-an lára ó súnmọ́ kó jẹ́ ń pé èèyàn ó kàn sùn yóò ṣe kíni o yóò fọwọ́ rọrí bẹ́ẹ̀ náà ni tó yẹ pé ikú náà fi dé ìwọ tó wá jẹ́ ń pé ó ti ṣe gbọ́n kíní tó fi dígbò sùn tó yẹ pé ikú fi dé kíru ẹni bẹ́ẹ̀ máa ń pé òun parí sí pẹ̀lú kíni o òun parí iṣẹ́ pẹ̀lú tọ́lọ́wọ́ bá ṣiṣẹ́ ni nínú àwọn tánàbí kọ́ wa òun náà ni pé tí a bá fẹ́ sùn tó bá ti di alẹ́ ká tètè máa dùbúlẹ̀ èyí tá a máa jókòó tá a máa rojọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹjọ́ ẹlẹ́jọ́ a máa wá ro eléyẹn a bá sọ eléyìí a sọ báṣà a sọ kinní kan eléyìí ni mùsùlùmí ó máa rán títí dago 12 òru aago 1 òru èyí tó dáa fún wa ni pé ká tètè lọ dùbúlẹ̀ jàmá nínú àwọn ẹ̀kọ́ yìí òun náà ni pé ní ìgbà tí ó bá ti di alẹ́ tá bá fẹ́ dùbúlẹ̀ àbí ọ̀sán náà la fẹ́ dùbúlẹ̀ ká má máa dùbúlẹ̀ lé inú wa ìyá ẹlòmíì ò fẹ́ dùbúlẹ̀ báyìí ó ní tí n bá dùbúlẹ̀ lérí inú náà ṣe mo máa wà alẹ́z ṣe agbọ́n tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ Ànábì rí arákùnrin kan tó sùn lérí inú rẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ pé inna hadhihi madja'atun daj'atun la yuhibbuha Allah ó ní dájúdájú tí ń jẹ́ kí ni bó ṣe dùbúlẹ̀ yìí ìdùbúlẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ọba àlékè ọlá kò fẹ́ra rẹ̀ ìdùbúlẹ̀ náà ló dùbúlẹ̀ yìí ǹjẹ́ pé ṣé à ń fẹ́ k'Ọlọ́run fẹ́ra wa ni kó yọ́nú sí wa ni àbẹ́ à ń fẹ́ kó kórìíra wa mo tó dájú ní pé à ń fẹ́ k'Ọlọ́run fẹ́ra wa ká má dùbúlẹ̀ bẹ́ẹ̀ mọ́ eléyà sì fẹ́ kìlọ̀ fáwọn ìyá wa eléyà àwọn ìyá ló bá wí ẹ̀rí pé àwọn ìyá ní kíkọ́ ọgbà tó mọ̀ bá sùn wọ́n wá gbé wọ́n ní àwọn gbé dùbúlẹ̀ sérí inú táwọn bá gbé dùbúlẹ̀ sérí inú ni yóò fà tó jẹ́ pé ó tètè rọrùn sùn lọ aburú ni o à ń ṣe kí ni o à ń gbé ọmọ wa à ń gbé sí iwájú kí ni o ìbínú Ọlọ́run ni kọ́lọ̀ kó má bínú sáwọn ọmọ wa nínú àwọn ẹ̀kọ́ yìí òun náà ni pé tí a bá ti di pé a fẹ́ dùbúlẹ̀ lóru ká máa gbìyànjú ká máa ṣèṣirò ọjọ́ wa pé òní yìí ò kí ni mo tẹ̀ fọjọ́ náà ṣe èyí tó jẹ́ pé a ṣìṣe ká tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run èyí tó jẹ́ pé a ṣe dáadáa ká mọ dúpẹ́ fọ́lọ́run ọba ká sì láníyàn pé tó bá ti dọ̀la o nítúnṣe èyí tó tún jù bẹ́ẹ̀ lọ jẹ́ pé nínú tó dáa fún mùsùlùmí díẹ̀ ni èyí tó jẹ́ pé a kà fúnra wa tá bá ti wá sùn tá bá jí lẹ́ẹ̀kan náà ká máa ní kí ni alhamdulillah alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur jama lọ́kùnrin wa lóbìnrin wa ibi tí abadé yìí náà ibẹ̀ náà ládàá tò ní dúró sí kọ́lọ́ ọba àlekè ọlá kó má ṣe ìgbàfẹ́ ní kọ̀ọ̀kan wa díẹ̀ tá a gbọ́ yìí ọlọ́run ṣe ìjọ wúlò fún wa ń gbèsè ayé wa látẹnu tòní lọ èmi àti ṣe kí ni o àti bọ́lọ̀ dá májẹ̀mú pé a ti fẹ́ yí bá ṣe mọ́ sùn wa a fẹ́ yípo a fẹ́ sọ oorun sísùn wa a fẹ́ sọ ọ́ dìjọ́sìn fọlọ́run kọ́lọ́ ọba àlekè ọlá kó má ṣe ìgbà níjọ́sìn lọ́wọ́ èmi àti atọrọ fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́ má ṣe ìdúró tì wá atọrọ fún iléeṣẹ́ wa Sunna TV ọlọ́run má jẹ́ kí iléeṣẹ́ náà jóná gbogbo àwọn òṣìṣẹ́ ẹ̀bẹ̀ ọlọ́run má kó nira bá wọn subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah.
ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله